السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. In the name of Allah, the most beneficent, the most merciful. Oh Allah, so in the blessing upon the noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. And you have been so in the blessing on Ibrahim and the family of Ibrahim. You are indeed the most praiseworthy, the most glorious. Allahumma ya Rabbi salli ala Muhammadin. What say you inside the heart Nabi Muhammadin? May the peace and the blessing be upon the noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. Alhamdulillah, Rabbil Alamin. Aki Ọlọ́run, aki Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Aki bàbá wa Sheikh Tijani radiyallahu ta'ala anhu. Aki bàbá wa Sheikh Ibrahim. Aki bàbá wa Sheikh Adam. Aki bàbá wa Sheikh Kamaluddin Al-Abada. Bàbá Sheikh Kamaluddin Al-Alori Al-Adabi. Gbogbo àwọn àfọ àwọn alákí. Àṣẹ Abdul Gani Muhammad Sani Al-Farawi Al-Alori Al-Markazi ọlọ́mọ sábàwá kí wọn. Bàbá wa gbà àṣẹ Usman Sulaiman Tijani Erugu ọlọ́wọ́ anakara bẹ́ẹ̀dẹ̀ alimọ́rí fún ọlọ́mọdé ọba bàbá ọlọ́ọ̀nàmọ́ àmọ́ wájú ọlọ́run. Gbogbo ẹni tí ẹ jẹ́ olùfẹ́ ṣe ìdúwánu láì ní àṣà Al-Alori. Àánú ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọ bá mi jogún ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan yín ọlọ́ọ̀nàmọ́ àmọ́ wájú ọlọ́run. Ìta fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ni kí ni ń jẹ́ àlá, kí ni ń jẹ́ àlá nínú Islam, kí ni ń jẹ́ àlá nínú ayé ọmọ ẹ̀dá gẹ́gẹ́. Ife human being ọmọ ẹ̀dá gẹ́gẹ́ kí ni ń jẹ́ àlá nínú ayé wa. Ọgbà àtàbá wà lórí platform lẹ́nìí tá a dẹ̀ rí program náà wò. Èèyàn mẹ́ta olówó lórí platform wa yìí lẹ́nìí. Àkọ́kọ́ nú èèyàn àkọ́kọ́ tó wà ní platform wa yìí ni pé òun náà làwọn tó ń follow wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà làwọn tó jẹ́ pé awuyewuye àwọn èèyàn tó ń takù wa yìí pé lórí àlá. Níjọ́ tí yẹn bá ti ń ṣiṣẹ́ láyé tí o bá ti rí èèyàn challenges yẹn ajẹ́ tí o bá ti rí èèyàn challenge yẹn ajẹ́ pé kò tí ì ṣiṣẹ́ nìyẹn. Pé kí ni ń jẹ́ àlá nínú Islam, kí ni Kùránì sọ lórí ẹ̀, kí ni àdìsí Ànábì sọ lórí ẹ̀, kí ni àwọn ọ̀jọ̀gbọ́n sọ lórí ẹ̀. Lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni tó bá tún mú nǹkan míì wá ó ń tẹ́ra rẹ̀ jẹ ni. Àmọ́ ọ̀tọ̀ bá rí prógrámù ń ṣí àlẹ́ nìyí gbogbo ohun tó ń jogun tó tóbi jù náà rẹ ọlọ́wọ́ sì bọ̀ ọ̀sẹ̀ ọlànàmọ́ ẹ bá wá ṣí àrẹ̀ ẹ bá wá ṣí àrẹ̀ ẹ bá wá ṣí àprógrámù yẹn ẹ bá wá ṣí àrẹ̀. Ìtàwé bára wa sọ̀rọ̀ what is dream in Islamic way. Gbogbo tí ẹ bá gbàgbé ṣe láyé kó o gbìyànjú kó lẹ́bídẹ́ǹsì tó bá lẹ́bídẹ́ǹsì náà kó wá bà ní ẹ̀kún. Àtẹni àkọ́kọ́ tẹ̀ mọ́ prógrámù àtẹlẹ̀ ní dààmú. Àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ gbọ́ pé abẹ́gbọ́n tí ó sọ abẹ́gbẹ́ sí ọ̀rọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ kò wọ́n prógrámù àríláyé. Ẹ bá wa ṣí ààrẹ bẹ́ẹ̀ sẹ́ bá wa ṣí ààrẹ lánàá ọlọ́run mẹ́ba yín. Àbá méjọ àánú ọlọ́wọ́ bá yín. Ṣítù Abdulwasi Abiodun ẹ̀ ní dààmú olórí Medinet ẹ̀ ní fìtínà. Alájà Sherifat Ọláyíwọlá ẹ̀ ní dààmú
Fatai Kéwúlérè ọwọ́ ayé òní tẹ̀yìn o. Alhaji Jaira Ismail láti ìlú Australia àánú ọlọ́wọ́ bá yẹn ní dààmú. Abdul Fatai Kéwúlérè ọwọ́ ayé òní tẹ̀yìn. Kọ́lá Fátógun, Adémọ́lá Adéọ̀sùn, Ali Akeem Adémọ́lá, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí pílátífọ̀mù àyílẹ̀ ní àánú ọlọ́run dé báyìí. Babátúndé Brain Oyèolúwa, Abdulrasheed Ẹlẹ́sìnlá Al-Maruf Ọlátúnjí Mohammed, gbogbo owó tó wà lórí pílátífọ̀mù ilé ní kí lè Ànábì sọ, kí ni Kùránì sọ lórí àlá. Ẹ bá wa ṣíà prógámù yẹn, ẹ bá wa ṣíà rẹ̀. Àmúyẹ wa Ànábì Ọlọ́run, iye Ànábì Ọlọ́run tó ti lálàá wá láyé láwọn tó hàn yàtọ̀ sáwọn èyí tí Kùránì ò sọ, yàtọ̀ sí èyí tí Kùránì fòwe sọ. Nítorí pé àlá nínú sẹ́mi ọmọ ẹ̀dá Ọládipúpọ̀ Muhammadu Saheed Ibrahim Adékúnlé Bashir anọ́lọ́wọ́ bá gbogbo yín. Àlá nínú gbèsè ayé ọmọ ẹ̀dá ká lọ sínú ayé Al-Qur'an, ká lọ lè wo súrátù Yusuf láti bẹ̀rẹ̀ látàyà kẹrin káwé wo tí òbí dé parí àlá lámọ̀ rí. Káwá lọ sọ́dọ̀ bàbá ńlá bàbá àgbàgbọ́ Ànábì Ibrahim alayhi salatu wa salam. Nígbà tó kọ ọmọ rẹ̀ jòkó Ọlọ́run lálàá báyìí káwá padà sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì lálàá ọwọ́ àárí pé ó ń kọjá ìlú tá Ànábì wà yìí. Ànábì rí pé ìlú tó ń fẹ́ wọ̀ ìlú bàbá tó ń fẹ́ wọ̀ òun bẹ kẹrù ọbẹ àwọn èèyàn pàdé o. Ọlọ́wọ́ fún Ànábì Muhammad lẹ́sì èsì wọ́n lọ́wọ́ Ànábì nítorí ọ̀sọ́ bá Ànábì náà ni pé laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi. Ẹ má ti pè wá lẹ́ni àbáyé ilẹ̀ ọgbẹ́ni tó bá fẹ́ pè kó pè. Ọlọ́run sọ bá Ànábì àwọn ọ̀rọ̀ kan kọjá láàrin Ọlọ́run àti Ànábì. Ọlọ́run wá sọ bá Ànábì inú Al-Qur'an. Ọlọ́run wá sọ bá Ànábì yìí pé laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi. Ìrí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Aládùúgbò Ànábì láwọn àwọn Ọlọ́run àfàṣẹ sí. Aládùúgbò Ọlọ́run àwọn Ọlọ́run dídé. Ìrí Ànábì máa palẹ̀ mọ́. Laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi. Ìrí Ànábì aládọ́ ọlọ́ọ̀nì máa ń lọ àwọn Ọlọ́run àtẹlẹ́dì ọ́. Laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi. Ìwọ Ànábì dìde lẹ̀. Ogun ti sẹ́mu ọlẹ́ni. Tógun ọba sẹ́mu yẹn sí ẹ máa rí ìlú mi wọ̀ ni. Ẹlòmíì tí ó wọlú bàbá rẹ̀ rí dábì tábí sí ìdálẹ̀ ni. Ǹjọ́ tí ọba ti gbọ́rọ̀ tó sì lọ bí ó sì yẹ kó lọ kò sí tí ò lè bá pàdé mbẹ̀. Tafsiri laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi ó ní kéètì tó ní ẹ́fídẹ́ǹsì. Ẹ wá jẹ́ kú ọ̀bẹ àti sọ̀rọ̀ Ànábì rárá o, ọ̀rọ̀ Kùránì láti sọ lọ́wọ́. Ẹ máa bá wa ṣí ààrẹ gbogbo ọ̀tọ̀ bá rí program yìí ṣí ààrẹ ni ò ní dààmú kí wàá ló ń dàrú kò dàrú náà kò dàrú rárá àlórí gbogbo ẹ̀ tẹ̀ ń wà lórí platform àánú Ọlọ́run bá yín o ẹ ní dààmú ọba yóò ní tẹ̀yìn Ọlọ́run náà àmọ́ wájú Ọlọ́run. Gbogbo ẹ̀ tẹ̀ wà lórí ẹ bá wa ṣí ààrẹ
asúnmọ́lá aṣẹ́wọ̀ asúnmọ́lá ògbólúwa anẹ́kẹ̀rẹ̀ abájá alimárìfà ẹni ọlọ́ọ̀ni ọlọ́run ní jọba yín àti gbogbo àwọn olólùfẹ́ wa ahmed káyìndé alápótí ọlọ́run bá mi ṣàánú yìí o gíga láyé mo sọ fún wa pé níbi àlá ni mo sọ fún wa pé níbi àlá ni bàbá wa mo fún olúwa sọ Muhammadu Jami bàbá àánú ọlọ́run dé báyẹn ní dààmú mo wá pé ọlọ́run sọ fún ànábì yìí pé laqad sadaqallahu rasulahu ru'ya bil haqqi ìrí ànábì má dààmú mọ́ dìdẹ́lẹ̀ ogun yẹn ti sẹ́ gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ tí ẹ bá ń ṣiṣẹ́ tó kàn ń ṣe pẹ̀lú pé wọ́n ṣàjì ń ṣiṣẹ́ yìí ó yàtọ̀ ẹni tó lọ́wọ́ ránṣẹ́ ó yàtọ̀ bẹ́ni tó nára rẹ̀ ìtẹ́bìmọ̀ ni pé tí ẹ bá jẹ́ yí pé ọlọ́run ànábì ń ṣẹ́ ọlọ́run tó pàṣẹ sálà ànábì kò ní pàṣẹ sí bó ti wá pàṣẹ sálà ànábì yẹn ó dẹ̀ tọ́lọ́run tó wà bẹ́ẹ̀ tó ń fi àṣẹ sálà àwọn èèyàn bẹ́ẹ̀ náà. àwọn akú ọlọ́dọ̀ laqad sadaqallahu rasulahu ru'ya bil haqqi yẹn tọ́lọ́ fi bá ànábì sọ̀rọ̀ àwọn lọ síbi súrátù Yúsúfù ayẹlẹ kẹrin tí Al-Qur'ani jí ọmọ yé wa nígbà ìsìnkú ọlá Yúsúfù rẹ̀ àbí ìyá abátì inni ra'aytu ahada ashara kawkaba wa shamsa wal qamara ra'aytuhum li sajidin. Ànábì Yúsúfù alayhi salatu wa salam ọlọ́lẹ̀ bá bàbá rẹ̀ Allah tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ Allah àbí kíyàn ó ní mọ́lẹ̀ ọlọ́run lára tó pọ̀ nítorí Allah ẹni tí ń sọ̀rọ̀ Allah lọ́wọ́ abẹ́ni tó kàn kẹ́kẹ́ lórí Allah tó bá ti kọ́ tó tù jù lọ. aládẹ́ni wọ́n ń ṣàlàyé fún wa yìí tánàbí ọba lálá ni ọlọ́run ò ní fún ànábì nírú ẹ̀sìn yẹn. ìpele kọ́ni sadaqallahu rasulahu ru'ya bil haqqi ìwọ ànábì máa gbà lùtò bàbá tó bí ọ lọ ìlú tó fẹ́ wù yẹn ìlú yẹn ló ti rógun jà. àwọn kan bẹ lamẹ́ríkà àwọn bẹ London wọ́n ti ń lálà tẹ́lẹ̀ àwọn kan di president lẹ́yìn Àtíkù president PDP aspirant ó ti sọ nínú ẹ̀jẹ̀ rẹ̀ ipe òun ò tí ì di vice president tí òun ti lálàá pọ̀ wọ́n di vice president. ẹni tí ń lálàá láyé ọ̀tọ̀ ni tábà tí wàá rí gbà nẹ́bí yóò lálàá àlá dánẹ́bí ni yóò sọ dáàrí bí àdéhùn dánẹ́bí yóò sọ fún wa yìí pé àgbọ̀ kéèyàn káwọn kẹ́ńbẹ́ tí wọ́n bá lálàá kò sí wàhálà. ó bá lálàá ó ṣe ní lálàá sáré bí ọ̀la Ànábì Yusuf ọ̀làlá ni bàbá àgbàgbọ́ ọ̀làlá ni gbogbo àwọn tá à ń sọ ìdájẹ́ yẹn lálá yìí bàbá Ànábì Yakubu bàbá Ànábì Yusuf olóńgbà látújù. èmi tún sọ fún ọ lẹ́nu Alhaji wa Muhyiddin Muraina Rados Bari àánú ọlọ́wọ́ bàyín gbogbo tí ń jẹ́ bànújẹ́ nú ayé ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run wọlé àlùbáríkà sánmà méjèèje wọlé àlùbáríkà lẹ́lẹ̀ méjèèje ọlọ́mọdé ọbẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín tẹ̀ ń wò wálé ni. ìdá ń sọ náà ni pé kí ni Kùránì sọ kí ni àdìsí sọ kí ni àwọn ọ̀jọ̀gbọ́n sọ lórí àlá nínú ayé ọmọ ẹ̀dá téèyàn tó lálàá alájú yẹn lọ àmọ́ tó bá lálàá tẹ aláti jù ọ lọ o aláti jù yẹn lọ alálẹ́dẹ́ bíi pé Ànábì Yusufu mi tó ti mọ̀ pé bàbá Ànábì Yusufu ló máa látújú rèé o máa fura bí tó ti mọ̀ rèé. Dream is life is dream. If you want to succeed in life, think about your dream.
ìyẹn lè máa yà sí aláàyàn tẹ́lẹ̀ ìyẹn lè máa yà sí aláàyàn tẹ́lẹ̀ kó o tó ga àmọ́ tó o bá ga tán ó ti kọjá kán lálàá sí ọ ó ti kọjá kán lálàá sí ra rẹ kó o sọ pé ò ní ṣàdúrà lórí ẹ̀. ẹ ń bá wa ṣíà programu yẹn ẹ ń bá wa ṣíà rẹ̀ Abubakar Buhari aládé òkè Abdul Káyọ̀dé gbogbo yẹn ní dààmú o látàkùn ọ̀làǹsà bábàlì kàlámì wà àdìtáhùn wà ní kéwàá wà ní mọ́kẹ́ àná jẹ̀míyà. káwá lọ síbi tí ànábì Yusufu tó fi lálàá tó wá lọ lè bá bàbá rẹ̀ ànábì Yusufu ó lọ lè bá bàbá rẹ̀ Yakubu bàbá lálàá ó ní inú sùwàtú Yusufu ayé rẹ̀ kẹrin ó ní ìsìkọ́lá Yusufu lè àbí ìyá àbátì ìwọ bàbá mi oh my father mo rí 11 star. Ó dẹ̀ rí oòrùn ó dẹ̀ rí moon ó dẹ̀ rí sun ó rí wọn. I saw them prostrate themselves to me. I saw them prostrate themselves to me. Ànábì Yusufu ànábì Ọlọ́run ni tó dẹ̀ confirm pa ànábì Ọlọ́run ànábì Yusufu. Ọlọ́ládé arájò wa ìdí ìmúráyé náà gbogbo ibẹ̀ bí tẹ́ gádé ẹ̀ ní wálẹ̀ alá máa ń tú àṣírí ayé fún yẹn débi pé yóò sọ bẹ́ẹ̀ dábàá ṣe mọ fún ọ tó o bá wá bìlífù gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé rẹ lẹ́nu ṣe bá láti sọ fún ọ rí alá máa ń sọ̀rọ̀ fún yẹn lórí sírísírísírísí. Ànábì Yusufu wà lọ́lẹ̀ bá bàbá ẹ̀ ó ní ẹ bàbá mi ìsìnkọ́lá ni Yusufu yá àbí ìyá àbátì ìrẹ́ bàbá mi èmi Ànábì Yusufu tí mo jọ́ ọmọ rẹ mo rí star mo dẹ̀ rí moon mo dẹ̀ rí sun I saw them prostrate themselves to me wọ́n wá kúnlẹ̀. Nígbà tí bàbá ànábì Yusufu wà tó àlá tí ẹ bẹ́ẹ̀ pẹ́ni tí ìmọ̀lẹ́ ọlọ́mbẹ láàrẹ̀ gbogbo ẹni tọ́lọ́ bá bùn lálàá tó mọ̀ ń pa àlá ẹ̀jẹ̀ jẹ́ ànábì kan ló wà láàrẹ̀ lọ́tọ̀ tí ẹ bá mọ̀ ń pa àlá kódà tó bá lè dáa tú fún ààrẹ tọ́jú ọlọ́dúnbọ̀ lè dáa tú ẹ̀jẹ̀ jẹ́ ànábì kan ló wà lára rẹ̀ and it's not how far it's how well tó bá ọ̀bá mójútó alẹ́ tẹ́lẹ̀ ò lè padà mójútó. Kèsì ẹ̀rẹ́ kó wá sọ́dọ̀ mi àbí kó lọ sọ́dọ̀ àfáà kan àní kó lọ́dọ̀ àfáà kan tó bá ti lọ àrísẹ̀rí àtọ́níká mọ́ ṣàdúà àrísẹ̀rí àtọ́níká mọ́ ṣe sàárà àrísẹ̀rí àtọ́níká mọ́ bẹ èèyàn ládùúà kó ṣe fún wa ìpè tí ẹ bá ti ṣàdúà nígbà tá a bá rẹni tó pa àfáà ládùú tó pe àfáà kó wá ṣàdúà tá a ní ẹlẹ́bọ ni. Ẹni tí wọ́n pe babaláwo kó wá ṣàdúrà fún kí láwá pè é nígbà tá a rí pílátífọ́ọ̀mù tó lè máa tí kárí àlọ́jì àwọn mùsùlùmí wa wípé ẹ má sọnù pẹ̀lú pílátífọ́ọ̀mù tí ò rí ti Islam rárá tó jọ pé Islam lọ kó ń ṣe ayé tá a wà yìí. Ọ̀tọ̀ ni knowledge ọ̀tọ̀ ni wisdom bí ẹ bá ní knowledge tí ò ní wisdom kò ní lò pé
wisdom yìí ló wà lára bàbá ànábì Yusuf tí ń jẹ́ Yakubu yóò wá sọ fọ́mọ rẹ̀ ó ní ìrì ọmọ mi alátọ̀ láyé ó ní kọ́lá ya bunayya ìwọ ọmọ mi o bàbá ànábì Yusuf ló sọ bẹ́ẹ̀ o ìpè kọ́lá ya bunayya ìrì ọmọ mi ànábì Yusuf ti lálàá tẹ́ ọ wá gbé lọ́dọ̀ bàbá ẹ̀ nítorí tí yẹn bá kí tú àlá ni kò lè ànábì Yusuf ò ní sọ aláfẹ́ ní kankan ànábì Yusuf sì wá sáájú àná Muhammad ọlọ́run kì í sì gbàgbé ẹni àná kó o máa ṣiṣẹ́ bọ̀ ọlọ́run kì í gbàgbé àsìlí o lẹ́yìn náà bá dọ́dọ̀ àwọn kan wọ́n sọ pé àwọn la ní àkọ́kọ́ lórí ilẹ̀ ìgbà tá a rí ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ ní Islam tá a ṣe kí ló dé iṣẹ́ tá a fẹ́ nínú Islam pọ̀ àwọn làwọn ọmọ mùsùlùmí ẹlẹ́sìn mi ìgbà tá a prepare nǹkan tí wọ́n ní fi lọ́bọ̀ mí rìn. èyí lágbára jà o àmọ́ tí ẹ bá bá mi jà yín bá jà ìta gbé sílẹ̀ ojújà lọ òun tá a gbé sílẹ̀ ojújà lọ abẹ́ kọ́lé ọlọ́lá abẹ́ ra mọ́tò ọ̀la abẹ́ kéèyàn ó dé ìta gbé sílẹ̀ ojújà lọ ká padà síbi súra ànábì Yusuf yẹn máa sọ ọ̀nà mẹ́fà kí kẹsàrẹ́ sọ níbi tọ́lọ́run ti sọ̀rọ̀ àlá nínú Al-Qur'an yàtọ̀ sẹ́yìn tọ́lọ́run pa lówe ọ̀tọ̀ ní tànẹ́bì yẹn laqad sadaqallahu rasulahu ru'ya bil haqqi ọ̀tọ̀ láyé ẹlẹ́kẹ̀ẹ́ni tànẹ́bì Yusuf ti lálàá ànẹ́bì Yusuf ti lálàá ó tẹ̀sẹ̀ wá sọ fún bàbá rẹ̀ ẹ rí i pé ó ti kọ́kọ́ lálàá kó tó sọ ìyẹn kọ́ lálàá ni kó tó wẹ́ni tí ó bọ̀ tú. Allah tí Kùránì ò bá sọ ọ̀tọ̀ Kùránì yóò dé nǹkan yóò tú yóò dé nǹkan yóò tú nítorí ẹni tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ kìí ṣèyàn bíi tiwa bára èèyàn lànẹ́bì a lè dàbí ànẹ́bì a fara jù ànẹ́bì ni abẹ́múnú tó ń bẹ lára ànẹ́bì ni gíga wà ní láyé tó o bá kí ń rántí àlá rẹ tẹ́lẹ̀ tó o dẹ̀ fẹ́ máa rántí àlá rẹ jẹ́ kí n sọ solúsàn kan fún ọ máa gbìyànjú kó o máa ṣàlùwàlá dáadáa gbogbo ẹni tó bá bá ṣí à prógrámù yìí lẹ́nu gbogbo tí ń jẹ́ bànújẹ́ nú ayé rẹ Ọlọ́run sì bọ̀ mú kú mẹ́ ọlọ́run náà máa mọ̀ wájú Ọlọ́run àlá nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ìmọ́lẹ̀ Ọlọ́run ònìyàn fi tú àlá wọn lè fi jẹ́ oyè wa pé tó wá ti lẹ́mú àlá lọ́ra tó ọmọ tú tó ọmọ ńlá ara ajá nẹ́bí Ọlọ́run ni tọ́lá nẹ́bí náà sọ̀rọ̀ lórí àlá tí Kùránì bá sọ tá a sí Kùránì ń sọ̀rọ̀ nẹ́bí ò ní sọ̀rọ̀ lé bọ́ọ̀lù ànábì oṣù wa sọ̀rọ̀ bí wọ́n tó o jẹ́ àfa ọ̀ wá nílì kẹ̀kẹ́ mú jáde ń bẹ̀. Islam kẹnu ó kẹnu ọ̀tọ̀ dẹ̀ ní religion ọ̀tọ̀ ní culture tó o bá ń ṣẹ̀sìn kálọ̀ ń ṣẹ̀sìn o gbọ́dọ̀ jọ culture rẹ lẹ̀ yóò lé ìtọ́ yòókù ń bẹ̀ ni culture ànábì kọ́ lè yí náà ṣe kọjú ànẹ́bì ẹni tẹ́ ní ká máa ya fọ́tò ẹni ẹ máa ya fọ́tò ẹni ẹ ṣe fídíò ẹni dandan àgbọ̀dọ̀ ayàwó wálé à ìyàwó ní ẹ̀rà ń dààmú a ní dandan gbogbo ọmọ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ mọ́ síra lẹ́ o àgbọ̀dọ̀ mọ́ síra lẹ́ o kí ni tá a ṣe lẹ́lẹ́rí àárọ̀ sọ lórí bí Islam ṣe progress àmọ́ àárọ̀ sọ lórí àwọn tó ti ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n wọ́ ìgàláyé mo máa ń sọ̀rọ̀ kan gbogbo bí mo ṣe fẹ́ kọ́ rí fún gbogbo ẹni tí mo mọ̀ láyé kọ́lọ́jú orí bẹ̀ fún ẹ̀rọ mi gbogbo sẹ́tì yẹn bá ṣe àníyàn ni ó padà mú yàn jẹjà. mo dẹ̀ bẹ̀rù alá lórí
sunshine àgbékẹ́ ìyàwó àfa dáadáa ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín ọlọ́run náà máa wọ́jú ọlọ́run ẹ bá mi kí àwọn ṣéhùn ebúdọ́lá ọmọtọ́lá ní fọlákẹ́mi ní dààmú pópó ọlọ́lùpọ̀n àlàbí gbogbo tí ń jẹ́ bànújẹ́ nu ayẹyẹ ọlọ́run sì bá yín sọ gbogbo ẹ̀dìdùnú gbogbo apàdé náà àmọ́ àbíbẹ̀ wájú àwọn ṣíà prógrámù yìí. alájà ọmọtúrẹ́yà ṣàbí ní dààmú o mo wájú ó yé wa ipe ni tó bá ti lẹ́mú àlá ara àjà nẹ́bí ọlọ́run kan ni gbogbo ẹni tó bá jà nẹ́bí ọlọ́run tí ò bá kí ń lálẹ́ ó ṣòro ẹni tí kì í sá nẹ́bí ọlọ́run gan ò gbọ́dọ̀ má lálàá nínú ayé dream àlá mo wà lẹ́ni ibi tí mo wà o mo wá fẹ́ kú níbi ayẹ̀rẹ̀ kẹta yẹn mo fẹ́ bọ́ síbi ayẹ̀rẹ̀ kẹrin àbí tí ẹ bá sáyà Kùránì ló kù tó ẹ pẹ́ kàn rọ́ sí ìyẹn ọ̀tọ̀ wọ́n kàn yọ sí ẹ dákun torí ọlọ́run ẹni tó bá rí sẹ́yìn tá à ń ṣe lẹ́ni tí ó gbà fọlọ́run tí ò kún wa bó ti yẹ kó kún wa bí ọba gbà àwọn ọmọ rẹ̀ parabọ̀ wá gbà àwọn ẹbí rẹ̀ parabọ̀ wá gbà tó bá ṣàdúà tó rẹ̀ fẹ́ wò pé àná tíjà ti dé bí agbàdo àti dé àbí etí dé ó lẹ́kìlẹ̀ kó lálàá náà nínú 100% tó bá ṣàdúà tó fi ọkọ̀ ní solution tí wàhálà kan bá ń bọ̀ bí fìtínà kan bá ń bọ̀ àlá ni. jẹ́ ẹ̀dẹ̀ jíjẹ́ nǹkan kan yí o àwọn ibì kan ń bẹ ẹ̀mí náà máa fi lálàá kì í sára ẹni tí ara rẹ̀ bá ti wá tí ó bá ti wá wẹ̀ dáadáa tẹ́mi ẹ̀ bá ti lọ tó bá ti padà dé yóò gbàgbé àlá yẹn. ìwọ tó ń lálàá tó ń ríra ẹ pẹ̀lú àwọn òkú ọ̀làlọ́ ríra ẹ pẹ̀lú àwọn òkú tó jẹ́ pé ayé nìwọ́ wà ẹ̀mí ti àtẹ̀mí àwọn òkú tíjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ẹni tó ń lálàá ó ríra ẹni mọ́tíláṣí owó oró àkọ́kọ́ lójú oorun orókù ọ̀run bẹ́ẹ̀ ẹni tó ti kú owó oró ẹ̀kejì ó rí pé lójú oorun ló wà ó tún ráwọn òkú rú àkọ́kọ́ rú ẹ̀kejì ó mọ̀ yí pé tó o bá múra dáadáa pẹ̀lú tálàyé tú ẹni tó bá sọ yí pé ìkẹ́ tí mo ń sọ lórí àlá òye mi ẹni tó bá sọ bẹ́ẹ̀ ẹ bá mi bí ṣé kò sẹ́yà Kùránì tó sọ kò sádìsì ànábì tó sọ ọmọ ṣe jẹ́ Yomi ọmọọba Akínyẹmí ẹni dẹni àná ẹni di ẹni àná gbogbo wọn tó ń bá wọn ṣí à program yìí lọ́wọ́ bẹ́ẹ̀ tẹ́ ń bá wọn ṣí ààrẹ nìdààmú ọmọ tán nínú ayé yìí Ọmọwùmí Ahmed Sulaiman wa aleykum salam àánú ọlọ́wọ́n báyìí o a wà lọ sínú ayẹ̀rẹ̀ kẹrin tí òkè inú ayẹ̀rẹ̀ karùn-ún tí bàbá Ànábì Yusuf ti ń bá Ànábì Yusuf sọ̀rọ̀ pé kọ́lá ya bùnà yìí àìrí ọmọ mi alátọ́ ọlá yìí mọ́sùn aláyìí bẹ́ẹ̀ ni kẹ́kọ́ nú àwọn ọmọ yìí bàbá rẹ o àwọn mọ́sọ̀ fún wọn o kọ́lá ya bùnà yìí látẹ̀sùlùrù yá kàláìkì wá tíkà fọyàkìrù lẹ́kàkẹ́ ìdá iná ṣe ìtọ́nà lè ń sáré àdúwòn mobí torí àwọn tó ń wò ní ọlọ́run a máa gba ara èèyàn ṣiṣẹ́ èso a sì máa gba ara èèyàn ṣiṣẹ́ ó là náà fi jẹ́ oyún wáyé pé tó o bá ń dààmú ká ní gbogbo aláàárẹ̀ ọba fi ọlẹ́mi balẹ̀ gbogbo àlátọ̀ ńlá tí ọba fi ọlẹ́mi balẹ̀ jẹ́ ń sọ fún èmi Ànábì tó o bá ti fojú kàn mí lójú oorun èmi lórí o ṣètọ́ọ̀nì ò lè gbáwọ̀ mi wọ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè sọ bẹ́ẹ̀ Ànábì Ọlọ́run ló sọ yìí nì ìsìnbẹ́nu àwọn àfọ àgbà nì tí èèyàn bá rí wọn lójú oorun tọ́nà ìwọ̀n máa ń là fún yàn lẹ́ni tó wáyé wá ṣiṣẹ́ ẹni tó wáyé wá ṣiṣẹ́ pé mo fẹ́ lápá ọ̀tọ̀ àdàbà Ànábì Yusuf ti ń jẹ́ Yakubu wa ń bá Ànábì Yusuf sọ̀rọ̀ ó ní ìwé ọmọ mi mọ́sọ̀ aláìfẹ́ nìkankan o
nítorí kò sẹ́ni tẹ́sù ò lè lò innal insana aduwwun mubin. kó èṣù ọmọ bà wá lo àwọn ọmọ bàbá rẹ fún ọ nínú àwọn tọ́lọ̀ ń lò lórí ànábì Yusufu ọmọ bàbá rẹ ń bẹ nù wọn ọmọ ìyá rẹ ń bẹ nù wọn. Allah ti ń sọ fún ẹ pé gbogbo ẹni tó bá tẹ́rí lójú àlá rẹ ṣàdúrà lórí ẹ àbí kọ́ owó ẹni tó mọ̀ tú nítorí ànábì ti jóye wa pé àrùyà al-hasanatu mina rijal salihin jísí omi síta tó wà lóba ìnẹjú sí amínà nubuwa Ìmáàmù Ṣáfì sọ nínú ọ̀rọ̀ wọn kan kó wá tó kó mẹ́ni Buhari ìbẹ́nu àdìsí Buhari tí Buhari gbà wá radiyallahu anhu ìpè ànábì sọ pé àrùyà al-hasanatu mina rijal salihin jíṣẹ́ omi síta tó wà rí báyìí lẹ́jú sí àmìnà nùbúwà wípé èmi ànábì o ọlọ́run ti kọ̀nfàmù ọ̀rọ̀ mi gbogbo tó sì rí náà Kùránì èyí tọ́lọ̀ wọn bá ti fi fèsì ànábì ọlọ́run tún ń sàṣírí àwọn kan tó ti lọ fún ànábì ni wípé àwọn ànábì jẹ́ ń tó àṣírí fún ọ ànábì Yusufu bó ṣe lò ó ní kò ju aláàrẹ̀ lẹ̀ ó sọ̀rọ̀ yìí sábà ànábì inú Al-Kùránì ọsọ̀rọ̀ ànábì Ìsá tí ń jẹ́ Jésù fún ànábì pé sítra tí ó wà ànábì ọ̀nà tí Ìsá gbà ṣe sá dáadáa rèé o ó sọ fún ànábì ọ̀nà tí ànábì Yúsúfù gbà ṣe rèé o ó sọ àlọ́ ànábì Mùsá fún ànábì Muhammad ó sọ ànábì Yakubu fún ànábì Ọlọ́run fẹ́ ká ànábì ó kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ní níta àwọn ànábì àti wá rí nínú Al-Qur'an àkọ́kọ́ kẹ́kọ̀ọ́ ní knowledge àwa fi wisdom wa tù ibi tí ẹ̀sìn yé wọ lọ́run mi tẹ́sí yé mi lọ àwọ̀ farabalẹ̀ kò tí ì di àtakò kò tí ì dìjà ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ó máa láyà ni ìláyà ni ìyẹn sì lẹ́rìí fún tí bá ń ṣe ni àbí ẹni tí ń lálà tó ráwọn òkú tẹ́jọ́ ń kírun ẹni tí ń lálà òkú mi ó sì kú yóò dẹ̀ sọ bọ́mọ rẹ̀ ní tó ní property sí. adébáwa ṣéwà Asiari Ibrahim Akabi láti ìlú Ẹdẹ alájà wa Táíwò Àjàlá Adéyẹmí Adéyínká Táíwò Àjàlá wa alaikum salam àlá ó wá lárú àlá yẹn ó ráwọn òkú tí ó sọ fún ẹ pé ibà ẹni kò rìn sí ibà ẹni kò má rìn sí òkú mọ wọn tú àṣírí ayé fún yẹn òkú gẹ́gẹ́ látọjú àlá ojú wo lè sálẹ̀ sí gbogbo nǹkan tán gbogbo nǹkan ká lè mọ̀ tán ojú wo lè rí nǹkan tán ẹni tó bá rí ẹ má dì náà rí nítorí làyẹ̀ pọ̀ náà Al-Qur'an ànábì Yusufu ṣe lọ sọ àlá rẹ̀ bẹ́ẹ̀ lómi ṣe bọ́lọ́ ó ti mọ̀ pé bàbá rẹ̀ mọ̀ ń pẹ̀ lójú ó sọ fún bàbá ànábì Yusufu ẹkún ló sun fátí títí gbogbo ojú fífọ́ nítorí wò pa aláyò sẹ́ni ó yẹ ká láyò sẹ́ bọ́ọ̀lù aláyò sẹ́ni sẹ́ tí bọ́mọ mi náà lọ́wọ́ bá mi Yusufu lọ́wọ́ bá mi tó ní yá àbátì nírọ̀ àìtó àdá àṣàrà kàwùkábà wọ́n sẹ́mi sọ̀rọ̀ kọ̀mọ́rọ̀ rọ̀ àìtó ní sàájìdì bọ́ọ̀lù aláyò sẹ́ wá ní sẹ́ mẹ́ta ọwọ́ ànábì Yusufu ti táàrí àti nílẹ̀ ànábì Yusufu ìdààmú yẹn ni bàbá ànábì Yusufu ọkàn rò ó bàbá ànábì Yusufu kan ò gbà á ìrònú lásán ìmọ̀ nǹkan kan jẹ́ lára bàbá ànábì Yusufu wà farabalẹ̀ ànábì Ọlọ́run ni lànàbì fi sí oyè wà pé àrùyà al-hasanatu mina rijali salihin jísí omi síta tó wà rí báyìí náà jù sí amínà nubuwa àjọ tí mo ti ń sọ̀rọ̀ àlámì ò mọ̀rọ̀ bàbá mi wá rí bàbá tó bí mi ò mọ̀ ń pa àlá ni àlá ó láwọn ẹ̀bùn kan wọn kì í kọ́ yẹn lé kéwú rárá wàrídàtì ni wàrídàtì ní tí ó jẹ ọmọ ní pé ẹni tó ṣe bọ́ọ̀lù sórí bọ́ọ̀lù lò sórí ìyàwó rẹ̀ àtọmọ sórí wọn pè èyí táwọn wá ń sọ yìí ṣé kò sínú Al-Qur'ani ni ṣé kò sínú àdìsí ni bàbá àgbàgbọ́ akẹ́ngbọ́ pọ́nmọ́ pẹ̀lú ní ọdún léyà
ńlá bàbá àgbàgbọ́ sànù. ọlọ́mọdé alámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wọ́n bàjẹ́ ọlọ́ànẹ́mà amọ̀wájú ọlọ́run Al-Qur'ani Karim ọlọ́lá awúlẹ̀ wàlá quwwata illa billahi al-azim. ẹ bá wá sí ààrẹ. nínú súwúrà mú bẹ́ẹ̀ rò kó kọ́ ìwọ tó o bá mú ká tó o bá mọ kéwú lọ́lẹ̀ wá English translation lọ sí gọ́ọ̀bù kọ́ lọ́wọ́ súrẹ́tù Yusuf ayẹ̀rẹ̀ kẹrin ọ̀rọ̀ Àlá ló sọ súrẹ́tù ẹlẹ́ẹ̀karùn ọ̀rọ̀ Àlá ló sọ súrẹ́tù Yusuf ayà 36 ọ̀rọ̀ Àlá ló sọ súrẹ́tù Yusuf ayà 41 ọ̀rọ̀ Àlá ló sọ. Súrẹ́tù Yusuf ayà 43 ọ̀rọ̀ Àlá ló sọ. Súrẹ́tù As-Saffat ayà 102 ọ̀rọ̀ Àlá ló sọ. nígbà tí gbogbo Kùránì wá sọ̀rọ̀ Àlá báyìí tá a tó dé àwọn míì mọ́ra tá a tún sọ gbogbo wa la ní ìtafẹ́ ọgbà ayé tá a bá discover ara wa. If you can discover yourself, you will succeed in life. Látara pé ẹni fẹ́ discover ara yẹn ẹlòmíì máa bókun yẹn lọ pé mo kàn fẹ́ discover ara mi lásán. Kùránì ti jẹ́ òye wa ó ní kó ọmọ gbàgbé ìpín rẹ tó wá rẹ láyé ọ̀wá wọ́ọ̀tì tánẹ́bí sì tún jẹ́ òye wa ó ní ànẹ́sùn níyàmù wọ́n ìsà máa ń tún ìntàbàwù ayé tá a wà inú ojú oorun la wà ọgbẹ́ tá à ń ṣe ojú oorun ní demonstration ní ẹ̀mọye èèyàn tó lẹ́bùn lára wọ́n tó bá rẹ́bùn ara rẹ̀ lò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀mọye àwọn tó lẹ́bùn lára tó pọ̀ tó tún dààmú lórí ẹ̀kọ́ tó fìtínà àníyàn wọn ti da àmọ́dún ayé wọn ké wọn mọ́bì kan àníwọ̀n ò ní dé àmọ́ kéèyàn gbà fún kádàrá gbogbo àwọn ẹbí Ànábì Yusufu bàbá Ànábì Yusufu àwọn ọmọ bàbá ẹ̀ Ànábì Yakubu ń bi wọn gbà ẹ ti máa má sọ wálé fún mi pẹ̀lú ẹ̀jẹ̀ ẹni kẹkàn ló pa Ànábì Yusufu èmi àti Yusufu àjọ sọ báyìí aleyhi salatu wa salam. Kùránì ti jẹ́ òye wa ó ní anẹ́sùn ni yá mú ẹ̀sà àmọ́tò ìtàbà òye kọ́ ni mo fẹ́ lò èyí tí mo fẹ́ lò ní pé Kùránì sọ pé wà látẹ̀ sẹ́lẹ̀ sí bákàmínà dùnìyẹ wá sí kàmínà sallallahu ilayka nítorí òye wa ní pé wà látẹ̀ sẹ́lẹ̀ sí bákàmínà dùnìyẹ wá sí kàmínà sallallahu ilayka má gbàgbé ìpín rẹ o bí mo ṣe jòkó yìí máa ṣàkáǹtì ẹ̀wájú Ọlọ́run ẹni tó bá fi social media tó bá fi ṣe dáadáa wàá ṣàkáǹtì ẹ̀wájú Ọlọ́run o ó ṣàkáǹtì ẹ̀ o nítorí ogun tá à ń ṣe láyé náà gbogbo àná lápadà lọ àmọ́ àlẹ́ torí pé a fẹ́ kú ká sọ pé a fẹ́ lápá láyé èèyàn wọn pèsè wọn pa àwọn kan ní plotosim àbí nǹkan kan plotosim gbàtẹ́ sọ fún ọlọ́pàá ẹ̀mí ànábì mọ́ ó rò pé gbogbo ara ànábì lọ́lọ́run gbé ni ọkàn ní ọkàn lànábì ọkàn ní ọkàn lọ́lọ́run yọ ní àwọn màláíkà gbẹdẹgbẹ lọ sẹ́mà. Allah nínú ìgbà tí ayé ọmọ ẹ̀dá ara àwọn tó ń sọ pé bẹ́ẹ̀ ni àti ara àwọn tó ń sọ pé bẹ́ẹ̀ kọ́. ọ̀bọ̀ tó gún yẹn bá dáyàn lójú yẹn máa fi ń gbárí ni ẹ wá lọ síbi súrátù Yusuf yẹn ayẹlẹ kẹrin yẹn ẹ lọbẹ ẹ jẹ́ n tú àṣírí kan bẹ tẹfsiri Kùránì tẹfsiri pọ̀ èyí tó bá kà ló sọ pé ó kà bàbá Ànábì Yusuf lọ lè bá bàbá rẹ̀ pọ̀ ńlá làbáyìí
ìgbà tí yẹn wá róṣùpá tó sì rọrùn tó ara wọn kan ètò oníwọ̀n forí kalẹ̀ bò tí bàbá ànábì Yusuf wá fẹ́ tú àlà ìmọ́lẹ̀ ara wọ́n ní òṣùpá ọjọ́ 14 ìmọ̀ mọ́lẹ̀ ni àwọn ṣe fọjọ́ sí ọjọ́ 14 wọ́n ti sọ́jọ́ yẹn ìràwọ̀ ń bẹ kò sí ìràwọ̀ bàbá ànábì Yusuf yẹ kẹ́sà lánìkẹ́ ó lè lẹ́kùn àlá tútù àfi kó mọ́ra wọ̀. gbẹ̀yìn tẹ́ wọn wà lórí platform wa yìí àánú ọlọ́run mọ́sàájọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́run náà àmọ́ wọn ju ọlọ́run ọlọ́run Kùránì Kẹ́rímù pé kí ni ó tú àlà òṣùpá àtòrùn bọ́ọ̀lù síwájú mẹ́yìn nítorí màmú pé ìwọ tó o bá fẹ́ tú àlà àti kí màdí ò dára rẹ. ìyẹn máa ń ṣiṣẹ́ ni ìmọ̀lù pàṣẹrẹ lọ́wọ́ àmàlákùn tó o bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ó ti kọjá kó orí kẹ̀kẹ́ tó lè distract rẹ tọ́lọ̀ bá ránṣẹ́ o ẹni tọ́lọ̀ bá ránṣẹ́ tí ẹ bá forí gbà ṣé o Jamiu Bilala Ọ̀fà lójú aláwọ̀ tí ara ni wọ́n ní tí Sheikh Adam bá wà lọ́rin bàbá ló fọwọ́ àwọn alátọ́fà bàbá ló fọwọ́ wà ní Salem Beach ní lọ́mọdé yẹn bàbá ló fọwọ́ wà lójú ọ̀nà ṣé Adam ọ̀rọ̀ sùn lókè tábàtí wàá gbúrò lóru tí wọ́n ń ṣàdúrà wọ́n ń ṣàṣẹ̀fí. ṣé Adam wá sọ̀kalẹ̀ pé Abba Jamiu ẹ̀rà tí ò sí torí rẹ̀ náà la fi wà ara àwọn kẹta ń porí rẹ̀ níbi bẹ́ẹ̀ náà ni tí wọ́n náà bá ṣiṣẹ́ dáadáa ó rẹ̀ èèyàn tí ó lálàá sí ọ ó rẹ̀ èèyàn tí ò ní lálàá jẹ́ pé yóò rí clearly ni ẹ̀bùn àkọ́kọ́ táfọ̀ ọba ti ní ó máa dààmú ni òun náà lẹ̀bùn ìpẹ́ ẹ̀bùn orí náà ẹ̀bùn kí o ní foresight ẹ̀bùn kí o prepare níbi táwọn èèyàn bá ti ń sùn iṣẹ́ àbẹ́ ẹsẹ̀ sí ọ̀lẹ níjọ́ bí mọ̀ pé sí àbẹ́ ẹsẹ̀ sí ọ̀lẹ ni pé jáde kó o ṣe ọ̀rọ̀ láàrin 1 hour láì dákẹ́ kó o wá ṣe lóṣù 3 kó o dẹ̀ má di ìsìn ànábì wá láì má ṣe mistake kó o dẹ̀ mú ayé Kùránì wá láì má ṣe mistake kó o sì mú ọ̀rọ̀ àwọn àfọwọ́ láì má ṣe mistake nígbà tí èèyàn kì í sọ Ọlọ́run tí ló ń sọ mistake sí ṣiṣẹ́ ìmọ̀lù fásitì lọ́wọ́ àmàlákùn Ọlọ́run sọ yí pé wọ́n máa ṣiṣẹ́ àwọn Ọlọ́run tó bá yí dàsìkò táwọn ẹ̀dọ́ ọmọ sọ̀rọ̀ lẹ́sàn á san ilẹ̀sàn ẹ wá fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ oṣooṣù ẹ fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ ọdọọdún nítorí wọ́n lè rí wa táwọn ará wọn nọ́mbà kan náà Al-Qur'an òun ká ń bẹ ní ọjọ́ ayé wọ́n bèèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà ìwọ ànábì kílẹ̀tọ̀ ọmọ ń gbà ọjọ́ Monday ó nítorí pé ọjọ́ tó bí mi. ìwọ ànábì kí ló dé ọjọ́ ọ̀sẹ̀ Monday kílẹ̀tọ̀ ọmọ ń ṣe sàárà nítorí ọjọ́ tó bí mi. ọjọ́ tó bí ìyàn ń bẹnu tí ẹ máa ń pàtàkì nínú ayé o tí o bá sínú ẹ̀ ní ànábì ò ní pàtàkì ẹ o. àwọn kẹ̀kẹ́ sì ń bẹ nínú ara tí nǹkan bá ti ṣe gbogbo ara nìkan ṣe ó náà lọ́kàn ngbàtà bá lélẹ̀ yìí yóò wọná àrítọ̀ yóò wọná àrítìbí yóò wọná ìwọ àwa kọ́ là ń pín náà ṣé wọ́n ló ń pín ní. Islam and success kí ni Islam sọ lórí oríire kankan táàbù wá sọ pé oríire tọ́lọ̀ ń sọ yìí tí Kùránì sọ yìí tàbí sì sọ yìí kò sí ń tọ́kànlá ń bẹ̀ kò sí ń tọ́kànjá ayé ń bẹ̀ ìwọ tó o ta kò í pé èèyàn kì í ṣèwádìí ọ̀rọ̀ èèyàn àwọn èèyàn kì í mọ bá sùn ṣe àwọn èèyàn kì í ṣe é sí ara èyí tó ṣàdúrà tó jòkólẹ̀ tó ṣàdúrà fúnra rẹ̀ ṣe bí ojú oorun ló ti rí nítorí bó bá rí nǹkan fún ọmọ tó fi ń wo nǹkan ọ̀pọ̀ ní lọ́dọ̀ àfà kankan a ò ní o lọ́dọ̀ àfà àìwá lọ́dọ̀ àfà rẹ̀ yìí tó ní ṣe ara tó ń ṣe ṣé Islam faramọ́ kí o ṣe é sí ara kí o bẹ̀ lọ́wọ́ ìwọ Ọlọ́run lè dì ní báyìí ṣé wàá rí clearly ní sí lójú àlá ló ti rí
ọjọ́ àràfà sí bọ́jọ́ nọ́mbà kan ni ọjọ́ jímọ̀ sí bọ́jọ́ nọ́mbà kan ni gbogbo nǹkan tá Ànábì ń ṣe láyé ó ní protocol tí wọ́n bá gbé ìkẹ̀kẹ́ wá fún yẹn nínú ẹ̀sìn ó wàá ronú kí ṣe kankan ní ká ṣẹ̀sìn kankan gbà bẹ́ẹ̀ náà Islam tóbi jù báyẹn lọ àwọn kan bẹ̀rẹ̀ wọn tí ń ṣe mùsùlùmí rárá kò sí súrà tó sọ jòjò kò sáyà kan tó sọ tó mọ́ àwọn kan bẹ àfáà ní wọn àwọn kan bẹ wọn kì í ṣàfáà rárá àmọ́ tẹ́tẹ́ ń ṣe é ju tàfáà lọ. wẹ́ ọlọ́run ní dá wa láàmú ọlọ́run ní dá wa láàmú á tún kọ́ntínú ọ̀rọ̀ yìí tó ra sí lé àwọn ọ̀rọ̀ alẹ́ àwọn ẹ̀rí tàbẹ́ proof ayé Al-Qur'an nìkan yóò lè tú tán tí ó fi kú tí yẹn bá fi kú yóò lè tú Al-Qur'an nìkan tán nǹkan tí yẹn ṣe wé bàbá mi tí yẹn ṣe wé bàbá rẹ Islam sì ní ká mọ̀ pẹ́ra wọlé ẹ̀ ní rí inú ẹ̀sìn Islam fẹ́ràn pẹ́lẹ́ Islam fẹ́ràn pẹ́lẹ́ ìyàn kì í kàyàn lábùkù ẹni tó bá fẹ́ pèyàn sí di ẹ̀sìn ìgbà tó ń pa àfẹ́ ẹgbẹ́ rẹ̀ lábùkù tó bá wá rí babaláwo orí pọ́jú àdá sí níjọ́ oní tó ń jà ní sẹ́yìn táwọn olóró ń pa àwọn mùsùlùmí ẹ̀rí nǹkan kan sọ bí Nàìjíríà ṣe bàjẹ́ tó yìí ẹ̀rí nǹkan kan sọ ẹ̀yin àfà ẹ̀yin alágbára ẹ̀rí nǹkan kan sọ ọba ń bú Islam ẹ̀rí nǹkan kan sọ ẹ̀sọ́ yípa ń fi sọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀dọ̀ àwọn Christian ẹ̀sọ́ yípa ń bá wọn ṣe èyàn lè yóò sínú ẹ̀sìn wa sẹ́yìn ò bá Christian ṣe gbogbo mùsùlùmí láyé tó bá ní Christian kankan kó jáde kó wá náwó kó sọ pé Christian ò sóore fún orí láyé ẹ̀sìn tá a gbé lérí yìí kò ní ká ròdòdó ká mọ̀ sọ̀ tọmọ ìyá rẹ bá ń ṣe tí ò dá sọ fún tọmọ ìyá rẹ bá ṣe kọ́kù tí kàtó sọ fún Kebajata Barakallahu fi we are trying to discuss what Quran said about the dream, what Prophet Muhammad sallallahu alaihi wasallam said about the dream. ẹni tí látàárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ mi è mọ́ ọ̀rọ̀ fún akẹ́kẹ́ wá ọ̀rọ̀ Kùránì ni mò ń sọ àtàdísì ànábì ọlọ́run ní dàlámà rí ẹnì kọ̀ọ̀kan wá rú ọlọ́run àmọ́ wọ́jú ọlọ́run Al-Qur'an Karim gbígbàdúrà gbogbo gbà ọlọ́run mọ́sà ṣe fún wa àtúwá ń bú àfà káàtó pápọ̀ ẹgbẹ́ àfà ń bú àfà sọ wá dá àwọn tí tó ń bẹ̀lẹ́gbẹ̀ wa káwọn náà tó mọ kàfà lábùkù àfọ́ ọlọ́run bí ẹ bá bú àfọ́ ọlọ́run bí ó sì yẹ kí wọ́n bú àfà tí ó sọ̀rọ̀ torí tí ó jẹ àfà tí ó sọ̀rọ̀ torí tí ó mu tí ń sọ̀rọ̀ torí ọlọ́run àtànẹ́bì ọlọ́run lè torí rẹ̀ kí gbogbo ẹbí yan mọ́ra nú ọlọ́run àwọn kan ló ṣiṣẹ́ tí wà yìí náà àwọn kan ló sọ wá bí bá ṣe dà àwọn kan ló bí wa ká tó wá lè gbé pé wọn náà dé èèyàn wọ́n tí wọ́n náà bá ṣiṣẹ́ pírísẹ́ǹtì ọmọ rẹ jẹ́ kárọ̀ ọmọ rẹ àwọn afọ àtàdí afọ mi ti fojú ọ̀nà já fàálẹ̀ ó ti kò rí bó lè dè yẹn bẹ́ẹ̀ kò ó rí fojú ọ̀nà yẹn ó slow ní abá fẹ́ jí sí ọlọ́run ayé gbà wá kìrìsìtẹ́nì lè jí sí ọlọ́run Nàìjíríà tó yẹ pẹ́ sìn pọ̀ ẹ̀ ń bá wá àwọn ará Saudi tí wọ́n fi wá wé sẹ́bẹ̀ náà ti dá tó ṣé wọ́n dá jù wá lọ ni àwọn ará Saudi nígbà tá aláfà ti ń ṣe tọ́lọ́wọ́ wọ̀ náà tá a ní nǹkan ṣe wọ́n nínú ilé wọn dàrú kí ní kan ṣe wọ́n bó wá láwọn tí wọ́n bá ná Muhammad sọ̀tá tí bàbá wọn bá nábì sọ̀tá tí ẹbí wọn ṣẹ́kù Mẹ́kà tẹ́sí mọ̀ pé àwọn lè ráàánú Ọlọ́run ara lé wọn ṣẹ́kù Mẹ́dínà tẹ́sí mọ̀ pé àwọn lè ráàánú Ọlọ́run àrùyà lálẹ́ àṣàlẹ́tún mẹ́rin rí jáde sọ́ọ̀rẹ́ jísí omi síta tó wà rọ̀bà inú jísí amínà nùbúwà orúkọ mi ni àṣẹ òdò wánu láì ní àṣàrà lórí ẹ máa pàdé wa lórí àwọn pílátífọ́ọ̀mù yìí
tá a ti mọ sọ̀rọ̀ lórí àlá ọ̀rọ̀ àlá a ní YouTube Sheikh Ridwan Niyas gbogbo òde èèyàn tó dè yẹn ká ní wọ́n ti bá sórí pé kọ́ mọ́ kàlákún ó ti bá a lọ àwọn bàbá rẹ̀ àti ìyá àti ẹ̀ta bá tún wọn bá sórí yìí lọ ń kọ́ ẹ bá wa share rẹ̀ ẹ bá wa share program yẹn ẹ bá wa share rẹ̀ bẹ́ẹ̀ sì ń bá wa share rẹ̀ ni ọlọ́run jánu ọlọ́run ọmọ bá wa. látẹ̀kọ̀ lẹ́sà bábà kàlámì wà á dìtáwù wàdí kẹ́kọ̀ọ́ wà lùmọ̀ káyọ̀ ti jẹ̀míyà tó o bá fẹ́ bá yàn ṣe rántí àsìkò tó ń bá ṣe o kí ló fà tẹ̀fín jọ ṣe àyẹ̀wò rẹ ti pàdé tó o bá wà fẹ́ bá yàn jà látẹ̀kọ̀ lẹ́sà bábà kàlámì wà á dìtáwù rántí ìjà tó ń jẹ́ o sọ́lọ́ ọ̀rọ̀ ṣẹ́ nígbà tí ẹ má jẹ́ ká túnú lé wọ́n torí pé o fẹ́ kọ́lé lé ní ẹni tó wá bí torí pé o fẹ́ kọ́lé ilé tó fálù ilé tó solid o fẹ́ kọ́lé wọ́n wò lé ọkàn kọ́lé tiẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ fi lé àwọn bàbá àtàná lẹ̀ kọ́ tiẹ̀ sọ pé bó ṣe rí rèé ọlọ́mọdé Islam ó bàjẹ́ ayé wọ ọlọ́mọdé ó bàjẹ́ arámọ̀rí wọ ọlọ́mọdé ó bàjẹ́ ẹ wá ṣe fídíò ẹyọ kan ẹ kàn dákẹ́ gbogbo àwọn tí mítìlú bàjẹ́ dé àwọn ọmọ Nàìjíríà yẹ káàárì ẹsẹ̀ ní àkọ́kọ́ ẹni tí ń ba ayé jẹ́ àwọn alágbára ayé ni àfa àti pásítọ̀ àti àwọn alágbára ayé táàrọ̀ òdo tá a sọ táàmà rán nǹkan míì 2019 olóti dé tán yìí ẹ jẹ́ múra wà fáà àsìkò tá a wà yìí bí nǹkan bá ṣe Nàìjíríà ọlọ́wọ́ challenge àwọn àbá àti wòlíì tó wà mẹ́ àti pásítọ̀ tó wà mẹ́ pé kílẹ̀ wò tẹ̀mí bá jẹ́ ilé sọ̀rọ̀ Islam máa kọjá ojú tàbí wo ohun Islam kọjá bẹ́ẹ̀ o bí ẹ bá gbéṣẹ́ lọ́wọ́ sámúsámú iṣẹ́ Ọlọ́run tó fẹ́ jẹ́ orogun o kì í ṣe pé o yóò rogun o àmọ́ ìsìláàmù tá à ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí ọmọ ìpè àlọ́rọ̀ àwọn afáàgbà kankan ẹ máa ń púùfù lú ẹ̀mí òun bá yẹn ń sọ tó ní káwọn ọmọ rẹ̀ ọmọ bá sọ̀tá so mọ̀ yí pé àwọn tí wọ́n bá sọ̀tá ó lè pa àwọn ni wọ́n la ọmọ rẹ̀ tó o bá ti wá sọ yí pé òun bá yẹn ń sọ̀tá oníkọ́mọ rẹ̀ náà bá sọ̀tá ajẹ́ yí pé àwọn tí wọ́n lọ́mọ rẹ̀ ló ti léwu ọlọ́mọdé aláàmọ́rí wọ́n dàrú ọlọ́ànámọ́ àmọ́ wọ́n ju ọlọ́run Al-Qur'ani Karim àánú ọlọ́run ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ṣàjọ ọmọ bá wa ìwọ tó bá lákèésí tó fẹ́ pè wá sí ẹ pè wá á dá yín lóhùn atọkùnrin àtobìnrin wa àtọmọdé wa àtàgbàlagbà wa ọlọ́run ṣàjọ àánú ọlọ́run má jẹ́ á dààmú gbogbo tá à ń sọ ọlọ́mọdé á sì sọ má jẹ́ á sì wà wù má jẹ́ á sọ̀rọ̀ sọ ọlọ́ànámọ́ èyí tá a ṣe tá a fi rí bínú ọlọ́run ọlọ́mọdé á ṣe o èyí tá a ṣe tá a fi rí àánú ọlọ́run ọlọ́mọdé á ṣe ọlọ́ànámọ́ àmọ́ wọ́n ju ọlọ́run Al-Qur'ani Karim ọlọ́lá awúlẹ̀ wọlá kúwátà ilà abilà alìlà azim anakara bá dànù márífà ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ibi tẹ́ni kọ̀ọ̀kan wa ti ṣiṣẹ́ dé ọlọ́mọdé ṣe wọ́n bàjẹ́ àwọn kanápì wa àwọn onítọ́rọ́ kíṣẹ́ wọ́n bàjẹ́ wọn onítọ́rọ́ kíṣẹ́ wọ́n bàjẹ́ ọkọ tí tó lálàá ó wá rí i pé ìyàwó ń kú lójú àlá oyún sì wà láàrin ó ń lébọ̀ ó wá gbàgbé lọ pẹ̀lú wọ́n tún ìyá rẹ̀ tún wá sọ fún bàbá rẹ̀ tún sọ fún àwọn ìyàrá àṣàná tó mẹ́rin jáde sọ́ọ̀lì ń bẹnu àwọn èèyàn kan tó ẹ pa láàrin ni wọ́n mọ̀ ńlá aláàrin ni látọ̀dọ̀ ọlọ́ọ̀ni ìmọ́lẹ̀ ànábì ni yíò yóò lè survive láìsí ìmọ́lẹ̀ ànábì ń bẹ gbàgbé ọkọ̀ wa gbọ́ ọkọ̀ gbọ́ ó lálàkọ̀ kákún ìyá rẹ̀ sọ fún kọ̀ kákún àwọn èèyàn tún ń pè wọ́n pé lọ́lẹ̀ ṣàdúrà o lọ́lẹ̀ ṣàdúrà o kò gbọ́ nígbà tí ìyàwó padà fẹ́ bímọ ìyàwó yìí máa padà kú mọ̀ ní tí ìyàwó lọ parẹ́ ni àbọ̀kọ̀ lọ parẹ́ tó bá dijọ́ mẹ́jọ èmi ṣe òdiwà nù láì ní àṣà àlórí níwọ̀n complete ọ̀rọ̀ fún mi ẹni tó parẹ́ tí ìyàwó lọ parẹ́ ni ẹ wá sọ pé mo ń sọ̀rọ̀ mo ń pariwo ikú ẹbí ṣe ń pariwo
kí ló dé táwọn fi dé ń bẹ kéètì ẹ sáàrùn kì í sáàrùn ṣe bá a rí pásọ tí ò lẹ́sẹ̀ méjèèjì wọn ò níbi búra wọn ẹ̀yin mùsùlùmí ẹ̀ ṣe kí n ronú báyìí náà ẹ máa ronú a máa lè báyàn wí ẹni tó bá jẹ́ pé wọ́n bí pẹ̀lú Islam kò ní rí sí àwọn ẹni Ọlọ́run kó fẹ́ tu assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh ẹ pàdé wa níjọ́ mẹ́jọ lórí program wa yìí lágbára lọ́dọ̀ Ọlọ́run àwọn program wa wà ní YouTube Sheikh Ridwan Niyas àwọn péjì wa Sheikh Ridwan Niyas Al-Alori Ridwan Life Foundation ẹ fọ́lọ̀ wa pẹ̀lú òkú lọ́dọ̀ Ọlọ́run àánú Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run mọ́sàájọ́ ọmọ bá wa gbogbo àwọn tá a ṣí àrẹ̀ àtàwọn tá a ṣí àrẹ̀ àní dààmú o Ọlọ́run náà máa mọ̀ wọ́jú Ọlọ́run Islam Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ Ọlọ́run mọ́jọ́ bàjẹ́ gbogbo tá a bá fi online ṣe gbogbo ẹ̀ lọ́lọ́run bí wa o assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.